Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Àjààbálẹ̀ ìròyìn tó jálẹ̀jáko níkànnì KAFTAN television Yorùbá. Bíná bá ń jó nínú pápá. Mọ̀jàlá ní délé ṣòfófó. Ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí ti aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ. Lágbo òṣèlú. Ǹjẹ́ ẹ ti gbọ́? Lẹ́ka ọrọ̀ ajé. Ǹjẹ́ ẹ ti gbọ́? Eré ìdárayá. Ǹjẹ́ ẹ ti gbọ́? Agbo amúlùdùn kọ́. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ìkànnì KAFTAN television gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ alára lóore. Agogo mọ́kànlá àárọ̀ títí di agogo 12 ọ̀sán péré. Ní gbogbo ọjọ́ ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday. KAFTAN television Yorùbá. Àwòdì wá lọ sí Bàlọ́rẹ̀ yẹ. A padà dé lára ọ̀tún. Ọjọ́ kìíní oṣù kẹfà lè tó gbìnà yá padà. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ẹ pè sórí ètò láti dá sí àwọn ìròyìn tó ń jáde ní yàjóyàjó. Ǹjẹ́ ẹ ti gbọ́? Oléke nkà. KAFTAN television Yorùbá. Ṣàfojúsùn ayé tó rẹwà. Tọ́ ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin aráalé ọlágara pọ̀ ẹ rí i pé ìdùnnú ṣubú layọ̀ fún wa lónìí OPEYEMI AMOSUN àwọn èèyàn hàn pé apẹ́ lónìí bẹ́ẹ̀ lẹ sì mọ̀ pé n tá à ń ṣe lónìí ó ṣe pàtàkì ká fi hàn yín bàbá wa fi hàn yín tán ká ṣẹ̀ṣẹ̀ wàá sọ̀rọ̀ lórí ẹ̀ ìròyìn mélòó látàn wá kà lónìí ìròyìn ìròyìn tó ju ìròyìn lọ òun lẹ ti rí lónìí òun ló ń ṣẹlẹ̀ lónìí báyìí ó kọ́ mi ní Ògúnlékè Samuel tí gbogbo yín mọ̀ sí dókítà Ọlámídé MC tó gba skiyaski yàgò yaski entertaining refreshing and tantalizing OPEYEMI AMOSUN àwọn bàbá mi káwọn ará lẹ́kọ́ tètè náà ń bẹ̀. akínyìn pé ẹ kú ìyálẹ̀ta ẹ̀sìn kú àmójúbà ìjọba tuntun bí aré bí àwàdà ó ń bẹ̀rẹ̀ náà nù ìkan ti kásẹ̀ ńlẹ̀ báyìí wọ́n ti di àná. ààrẹ àná kábíyèsí Ọlọ́run tó ní bẹ̀rẹ̀ tí ò lópin ìgbà ò lọ bí òréré ayé ò tán bí ọ̀pá àbọ̀n ó ti dàrí àná ká máa dúpẹ́. ìbàrẹ̀ Ọlọ́run ìbàrẹ̀ òun nìkan ni ò lópin. òun nìkan. OPEYEMI AMOSUN ní ọ̀fìn bàrẹ̀ náà lórúkọ tèmi jẹ́ ká wá wọnú ètò nísìnyí. Àlejò wa fún tòní ẹni tẹ́ ẹ mọ̀ bí ẹ mọ owó náà ni àwọn ní alága fún ẹgbẹ́ tó ń jà fún àlàáfíà orílẹ̀-èdè gbogbo tí kìí ṣe Nàìjíríà nìkan ó náà ni wọ́n jẹ́ alága wọn ó náà tún ti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ọ̀gbẹ́ni Kamiludeen Ọmọtóyọ̀sí Lamina ẹ bá wa kí àwọn aráalé. Mo kí gbogbo aráalé gbogbo ojú tó ń wò mí ní ibikíbi tẹ́ bá tún wò mí orúkọ mi ò yí padà Lamina Kamiludeen Ọmọtóyọ̀sí lórúkọ mi tí mo jẹ́ alága tó ń fún àjọ tó ń pè fàlàáfíà káàkiri àgbáyé tá a mọ̀ sí World Institute for Peace. ní ìbá ti rí iná ó ti rí pé àlàáfíà ni kò sí nǹkan méjì ẹ jẹ́ ṣe ní pápápá ẹ̀yẹ́ alẹ́ wọn ọ̀pẹ́ ti wò ó ẹ ti rí bí wọ́n ṣe gbé kinní fúnra wọn ààrẹ àná ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ó ti dàrí àná ó ṣe gudugudu méje yàyà mẹ́fà kágbé láti ibẹ̀ kó tó di pé àádẹ́bí ààrẹ òní ní ṣókí kí ni tí ẹ lè rí sọ nípa ààrẹ àná àti ìṣèjọba rẹ̀ ajagunfẹ̀yìntì Muhammadu Buhari. àkọ́kọ́ mo kí gbogbo àwọn tí wọ́n ń gbọ́ mi lásìkò yìí tẹ́lẹ̀ ń wò mí káàkiri níbikíbi tí wọ́n bá wà bẹ́ẹ̀ mo kí ẹni tó ní iléeṣẹ́ yìí àtẹ̀yìn tí ẹ jẹ́ atọ́kùn àti gbogbo àwọn tó bá yín ṣiṣẹ́ because èmi náà ti di part and part of this iléeṣẹ́ yìí rẹ̀ a tó ń wá síbí dáadáa so nípa ààrẹ àná ìyẹn former president Muhammadu Buhari yes àkọ́kọ́ ni pé nígbà tí wọ́n fẹ́ déjọba nígbà yẹn gbogbo kí n sọ pé ogúnlọ́gọ̀ èèyàn ká nínú ìdá mẹ́sàn-án àtààbọ̀ ni I so much believe wípé mẹ̀sáyà kan ti dé tí yóò tún olùgbàlà dé tí ó ṣe gbogbo ẹ̀ bọ́ nígbà tó tó àwọn àsìkò kan a rí wípé àwọn ìpèníjà ó pọ̀ torí pé kì í ṣe pé èèyàn náà máa fi gbogbo ìgbà náà máa bu ẹnu àtẹ́lu ìṣèjọba yẹn bó ṣe lọ ó ní àwọn ibi tí ó dá sí ó láwọn ibi tó fì sí ṣùgbọ́n ibi tó fì sí yẹn ó jẹ́ ibi tó kan aráàlú gbọ̀ngbọ̀ngbọ̀n yes ibi tó fì sí ó jẹ́ ibi tó kan aráàlú gbọ̀ngbọ̀ngbọ̀n ẹ jẹ́ kí wọ́n kọ́ mú alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ọ̀rọ̀ ẹkọ́nọ́mì ní abẹ́ ìṣèjọba president Muhammadu Buhari tí a bá gbé sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ṣe economics àwọn tá a ṣe economics ọ̀rọ̀ ajé tíọ́rì ọba nìkan ṣe ní wá ẹni tèrè ẹ̀fẹ̀ fún ní máàkì tó ga ṣùgbọ́n tá a bá gbé sí pé àwa tá a jẹ́ mẹ̀kúnnù gangan la mọ̀ pé nǹkan báyìí
ó ń ṣe wá nǹkan ta wá lẹ́yìn abẹ́ bàtà bó ta wá ó ń ṣe wá lábẹ́ aṣọ tábà gbé sí ìjọba náà kù díẹ̀ káàtó wọ́n rí ṣe láàrin ẹ̀ nípa ẹkọ́nọ́mì. ẹlẹ́ẹ̀kejì ọ̀nà tó fi padà rí ṣe ni pé àwọn bìlífù yìí pé tí wọ́n tábà gbé sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ẹ ṣe economics wípé ẹ lè fẹ́ rètí wọn high ò nìyẹn ni wípé àwọn ògbà tó dé pé àwọn èèyàn wa ní orílẹ̀-èdè nàìjíríà àtàjọ ọmọ nàìjíríà tán jẹ́ àgbẹ̀ tí wọ́n ń gbin oyin ìrẹsì tán ń gbin iṣu tán ń gbin kinní kan ẹ má jẹ́ wọn kó rẹsì wọlé mọ́ ẹ má jẹ́ wọn bá lọ ti ẹnubodè ibi tí wàhálà jọ kọ́ bẹ̀rẹ̀ nìyẹn. lóòótọ́ fún ìjọba tó gbéṣẹ̀ àwọn bìlífù pé táwọn bá ṣe bẹ́ẹ̀ yóò ran orílẹ̀-èdè yìí lọ́wọ́ torí àwọn tán jẹ́ àgbẹ̀ tọ́jú ọmọ orílẹ̀-èdè tán ń gbin ìrẹsì ṣùgbọ́n ǹjẹ́ wọ́n dẹ̀ gbìyànjú láti kọ́ àwọn ibi tó ti ń ṣe ìrẹsì fún àwọn state governor kan wọ́n ṣe ní north but ǹjẹ́ ó materialize at the end of the day so ó wá jẹ́ kí bọ́dà tán tì yẹn kó kó nira tó pọ̀ bá àwọn yẹn. ẹlẹ́ẹ̀kejì jẹ́ ká wọ ọ̀rọ̀ security tó bá ti dé ọ̀rọ̀ security ó ti dópin lóòótọ́ sẹ́mọ̀ èmi báyìí mo sọ pé mo jẹ́ chairman World Institute for Peace ọ̀nà perspective tẹ́ fi máa sọ ó lè mọ jẹ́ ti ẹlòmíì fi máa wò torí pé àwa a máa ń ṣe researches dáadáa lórí àwọn kan tó ṣe àdèmọ try láti sọ ilé tó jẹ́ òótọ́ ọ̀rọ̀ tẹ́ bá ẹ jẹ́ ká mú lẹ́sẹsẹ àkọ́kọ́ nípa security challenges tí à ń face mostly nígbà yẹn ó ní ọ̀rọ̀ Boko Haram yes tẹ́ bá wò to be candid pé ká sọ òótọ́ ọ̀rọ̀ bó ṣe rí ọ̀rọ̀ Boko Haram ó lọ sílẹ̀ ṣùgbọ́n ìpèníjà kan tí wọ́n níbi ọ̀rọ̀ Boko Haram tó lọ ọ̀rọ̀ Boko Haram lọ sílẹ̀ ẹ̀rí pé Boko Haram ò fi bẹ́ẹ̀ jà ní bíi ọdún bíi márùn mélòó kan sẹ́yìn wọ́n fi bẹ́ẹ̀ jà ìwọ̀nba ilé ìtàn sí tó bá ṣe báyìí làwọn sójà náà ń bọ́ọ̀lù wọn so wọ́n rí ibẹ̀ yẹn sí ṣùgbọ́n àwọn ọmọ tó wà ní captivity tó wà ní gbèkùn àwọn Boko Haram yìí ìjọba yìí ò rí wọn gbà sílẹ̀ èmi ò ní fọ́ọ̀tì ìjọba tí ò rí wọn gbà sílẹ̀ ní ìwòye ti tèmi reason mi ní fọ́ọ̀tì wọn ni wípé tẹ́ bá wò tíjọba fẹ́ gbà wọn sílẹ̀ níbi tán láwọn pípù yẹn wà àwọn kan sọ fún mi lọ́jọ́ pé wáyé tíjọba ṣe bá ní air force kan lọ sókè kan lọ máa rọ̀jò ìbọn sílẹ̀ tán bá rọ̀jò ìbọn tán rọ̀jò àdó olóró sílẹ̀ lẹ̀ ikú ó pa àwọn ọmọ tá a fẹ́ kan yọ yìí ikú ó pa wọn náà ni. ara rẹ̀ pé ó lè jẹ́ òótọ́ ó lè jẹ́rọ́ ó lè jẹ́ òótọ́ bọ̀ àti rí tí wọ́n dẹ̀ bá àwọn oníròyìn sọ̀rọ̀ àwọn ọmọ kan sì jáde láìpẹ́ tó wáyé pé bí ex president Buhari bó ṣe dégbà yẹn wá ó yẹ air force ó yá ẹ lọ ran àwọn tó jẹ́ kìnìún lọ́wọ́ tán jà lórí ilẹ̀ ẹ lọ ràn wọ́n lọ́wọ́ ẹ lọ ju bọ́ǹbù láti òkè irú àwọn ọmọ bíi mélòó kan tán jáde láìpẹ́ yìí ikú ó ti pa wọ́n bẹ̀ ọ̀kan nìyẹn sẹ́ẹ̀dẹ̀mọ́ lílé ó ṣòro tí ọmọ bá ti for instance kí ajá èèyàn bọ́ sílẹ̀ ó bọ́ sọ́wọ́ ẹkùn yẹn ò tí ì pajá yẹn bóyá ó sì rọra gàbó so àti sọ pé mú lọ́dọ̀ ẹ̀ ẹ gbọ́dọ̀ sí kíni ẹ gbọ́dọ̀ múra so bọ́lé eléyìí tó wá jẹ́ ìpèníjà tá a face nípa ọ̀rọ̀ security nípa ìjọba tó lọ ó ní wípé ọ̀rọ̀ àwọn banditry tó ń ṣẹlẹ̀ àtàwọn tó ń jí ni gbé ọwọ́ tí wọ́n fi mú ọwọ́ yẹn kì í sọwọ́ tó là dáadáa kì í sọwọ́ tó open ọwọ́ rẹ̀ ẹnu ọ̀fẹ́ torí wípé bóyá àwọn náà wò wípé ibi tó ti wá ni mostly àwọn tí wọ́n ń sọ pé wọ́n ń ṣe àwọn ṣe aburú yìí èmi ò ní dárúkọ ẹ̀yà kankan bẹ́ẹ̀ bá ṣe mọ̀ bóyá àwọn tó ń bá wọn tó ń dáko tó ń bá wọn fa wàhálà bóyá wọn ni so ó yẹ kó jẹ́ pé wọ́n gbìyànjú dáadáa láti rí i pé àwọn cup medicine dóò kíní yẹn reduce ní àwọn time kan di àsìkò yìí ẹgbẹ́ ọ̀rọ̀ pé àgbẹ̀ àti Fúlàní nǹkankan ó reduce àti herdsmen èmi bí ẹnìkan organisation wa ní south west ní ìgbà tí issue ṣẹlẹ̀ ní Ọ̀ṣun láwọn apá ibì kan tí a wá ṣe investigation lọ́wọ́ bàbá tó jẹ́ olórí Fúlàní nípínlẹ̀ Ọ̀ṣun nígbà yẹn pé ẹni tó jẹ́ chief whip house of assembly lọ́ṣun mo lọ bá wọn pé mo mọ̀ pé ẹ ní interest nínú ìdàgbàsókè orílẹ̀-èdè yìí mo fẹ́ kẹ́ wà ní pàtẹ àwọn kan tá a fẹ́ ṣe mo dẹ̀ bá wọn sọ àjọ lọ rí bàbá tó jẹ́ olórí àwọn adaran tó jẹ́ àwọn Fúlàní lọ́ṣun àjọ lọ rí bàbá yẹn wọ́n kú kò pẹ́ sáà táwọn lọ́rùn tí bàbá yẹn ti dàgbà gan so àlọ́ rí bàbá yẹn ló sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fún wa nípa nǹkan tó ń ṣẹlẹ̀ bàbá yẹn jẹ́ pé wáyé pé òun báyìí òun ti wà nípínlẹ̀ Ọ̀ṣun òun ti wà lóṣogbo more than 70 years. àádọ́rin ọdún. ó ní skul tí ó wà bẹ́ẹ̀ skul yẹn gangan ti ṣe bóyá bíi 60 something years bàbá yẹn wọ́n ti dá skul yẹn lẹ̀ pé skul yẹn làwọn ti máa ń dá oko ẹ̀gẹ́ dá oko ànàmọ́ nígbà táwọn sì ń darán bẹ́ẹ̀ skul yẹn ni Sani Ade ti jáde secondary school St. Charles là ń sọ̀rọ̀ lóṣogbo so bàbá yẹn sọ ọ̀pọ̀lọpọ̀ rọ̀ bàbá yẹn ní sẹ́ òun tó gbogbo àwọn ọmọ òun pátá ibẹ̀ ni wọ́n ti dàgbà ibẹ̀ ni wọ́n dàgbà sí Òṣogbo náà ń kílèmù eléyìí tó lọ skul náà àwọn ọmọ òun pé kí n lọ bèrè ìlú tó wà lórí kíní wọn Òṣogbo ló wà ń bẹ lóòótọ́ náà kọ́ ọmọ Fúlàní làwọn pé ibìkan làwọn ti wá pé sí òun lòún wá sọ pé yá o
káwọn lọ mọ da ẹran jẹ oko àwọn tó jẹ́ ó ní àwọn tó fún àwọn nílẹ̀ tán ṣe ń ti òkè ó ní ṣùgbọ́n kan tó ṣẹlẹ̀ nígbà yẹn according to bàbá yẹn sọ kọ́ lóun foríjì bàbá yẹn open up fún wa bàbá yẹn ní one wípé àwọn adarí wa lóde yìí wọ́n jẹ́ wàhálà kan ó ní ẹlẹ́ẹ̀kejì àwọn olówó wọ́n jẹ́ wàhálà kan wọ́n ní káwọn sọ kí ní kan fún forúkọ bu ẹnìyẹn láti rí alágbára ní lórílẹ̀‐èdè yìí bàbá yẹn wá pe ọmọ wọn kan pé wá ibo ló ti ṣiṣẹ́ ó dárúkọ bí tó ti ṣiṣẹ́ fún wa iṣẹ́ kí ló ń ṣe ó ní òun bẹ́ẹ̀ nìyẹn da ẹran òun bẹ́ẹ̀ nìyẹn da ẹran pé ẹran lòún mójútó láwọn pọ̀ láwọn mójúbọ̀ ẹran ó ní ẹran tó mójútó tó olótó bí 2000 tó wà ní ìkẹ́ẹ̀tì tòun bàbá ní ìjọ tiẹ̀ kàwé ó lóun kàwé bọ́ọ̀ táwọn sọ ó ní ND bàbá ní òun náà lòun náà ní skul Fúlàní ni ọmọ yẹn gbọ́ òyìnbó ṣe dáadáa ó gùd gan bàbá wa ní ẹni tó ń bá iṣẹ́ yẹn ǹjẹ́ òun ló ní gbogbo àwọn ẹran tó wà mẹ́ bọ́ọ̀ yẹn ní òun kọ́ o ó níbi kílè kẹrin wa kó wá da sọ́dọ̀ ẹ̀ kó wá da sọ́dọ̀ ẹ̀ kílè kẹrin kó wá da sọ́dọ̀ ẹ̀ so àwọn tó àwọn kí wọ́n mọ̀ nípa ẹran ni ó gbà sí nkẹ́ ẹ tí mo sọ ìtàn bá ń sọ̀rọ̀ alágbára lórílẹ̀ Nàìjíríà ẹni olójú ẹbí nọ́mbà 2 lọ lórílẹ̀-èdè yìí nọ́mbà ní 1 2 ló máa fẹ́ jẹ́ mo fi kọ́ bẹ́ẹ̀ ni láṣìírí ọmọ yẹn ibẹ̀ ló ti ń ṣiṣẹ́ ló ti ń gbowó oṣù ó ní bàbá wa ní pé kọ́mọ yẹn máa lọ pé ó nìkan táwọn fẹ́ fàyọ nígbà tí bàbá wa lọ tán bàbá wa ní pé irú ọmọ yẹn tí òun àtàwọn tí wọ́n kó sábẹ́ rẹ̀ tó lóore dàrẹ́tọ̀ fún rẹ̀ tán bá jọ ń da ẹran lọ tí wọ́n á da ẹran tán wá débì kan bóyá ẹran wá jẹ oko lóko ẹ̀yin ará kínní ẹ wá yìnbọn sí mọ̀lú wọn gbà ó mọ̀lú wa kú ó ní àwọn tó jálágbára tán ni mọ̀lú yẹn kí lára fún wọn ṣe ó ní wọ́n lọ ra nǹkan tó fi bá wọn olóko jà níjọ́ kejì fún wọn. Bàbá yẹn tó wá mú àdúrà wọn wá wípé nígbà tíjọba kan wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun wípé òrùjọ́ kan náà bá pè òun ẹlẹ́nìkan jẹ́ special duty commissioner for special duty nígbà yẹn wọn náà bá pè àwọn pé ah bàbá ẹ mọ́ bínú kó ṣe àárín òru níbi aago kan òru ni pé bóun ṣe dàgbà tó bàbá yẹn ti wo bóyá at that time bàbá yẹn was bóyá 108 or 109 nígbà yẹn bàbá yẹn ní wọn wá pè òun lóru bá ṣe pè òun náà tí àwọn ọmọ gbé fóònù fún àwọn pàṣẹ mọ́ pẹ́sùn àwọn ọmọ ń ṣàdúrà làwọn bá pe àwọn ọmọ àwọn tí wọ́n bá dé wọ́n ní àwọn Fúlàní kan wọ́n da ẹran wọlé láti ọ̀nà ìpínlẹ̀ Kwara ẹran bí wọ́n da wọ Ìlá bàbá nìkan tó sọ wọn ni pé ó yá bẹ́ẹ̀ ṣe wà yẹn ẹ bá ń kó àwọn ẹ jẹ́ kí ẹ pe gómìnà ẹ ló kọ́lọ́pàá tẹ̀lé yín ẹ lọ dá wọn padà àwọn ni wọ́n wá dá wa bọ́n sí lọ pé máa yẹn mo lọ rí kọmísánná yẹn tàjọ sọ̀rọ̀ kọmísánná yẹn wà lára àwọn discussant program tí mo ń sọ̀rọ̀ lọ́wọ́ wọ́n wá lọ sí Ìlá lóru yẹn wọ́n wá lọ dá wọn padà nígbà tán máa béèrè ẹ mọ tán wá sí ẹnìkan ta bàbá yẹn ara wọn sọ̀rọ̀ tó wà nìyẹn o pé téèyàn bá dáko àgbàdo mọ̀lú òkè jẹ́ àgbàdo tútù ilé tó bá ti kéde tó bá ti gbẹ yẹn ni orí tó bá ti gbẹ ló máa ń jẹ pé tó bá jẹ tútù ẹ̀yẹn tó bá ní mọ̀lú jẹ nǹkan ohun tútù tó bá jẹ́ àgbàdo ká sọ pé òpàrọ̀ ni pé mọ̀lú yìí jẹ pé lórí tó bá ti gbẹ ni pé nísìnyí báyìí pé níjọ́ kan àwọn ríbì kan tí wọ́n ti àwọn ríbì kan tí wọ́n ti dá oko tí kìíní yẹn ti gbẹ àwọn àfọwọ́n pé àwọn náà wípé ẹni àwọn máa wá ná sí bóyá 130,000 naira ẹni wá ní òun ti gbà ọ̀rẹ́ rẹ̀ kán wà bẹ̀rẹ̀ irọ́ o eléyìí tí wọ́n rà lọ́wọ́ bàbá kínní ní Ìlá níjọ́ òní tí ò tó lè gan bíi 400,000 naira wá ta fáwọn ní táwọn orí ni wípé àwọn pípù yẹn lọ invite àwọn míì wọlé láti other state tán wá kó màlúù bọ̀ wọ́n kó màlúù bàbá ní ẹran yẹn ẹ̀kíní tán dà kalẹ̀ tí màlúù lè jẹ yẹn màlúù àwọn bíi 10 péré ló máa jẹ́ tí wọ́n ó yò bí ọ̀sẹ̀ kan tí ó dẹ̀ tán bàtà àwọn yẹn wá ń bọ̀ àwọn tán ta fún tán wá ń bọ̀ wọ́n wá kó ẹran bíi 400 wọlé irú àwọn tán ń bọ̀ láti state kan tán kẹran bíi 400 wọlé yẹn nígbà tán bá jẹ kíni yìí tán wọ́n tún bọ́ sókun wọ́n tẹ̀ bá ṣùgbà sóò tó sókun wọ́n tún jẹ́ àwọn ìpèníjà ìyẹn tó ìjọba tó lọ ìwọ̀n rí bí kọ́ọ̀bù àwọn kan yẹn ara wàhálà ni àwa ṣe summit kan àwa discuss a pé Fúlàní a pé àwọn tán wá láti Niger yẹn everybody wọn a pa àwọn àgbẹ̀ lọ́sùn Ìrágbìjí láti ṣe kábíyèsí Arágbìjí àwọn ni wọ́n ṣe agbátẹrù yẹn wọ́n pe gbogbo àwọn ọba àdúgbò yẹn àwa sì mí láti gbà yẹn dè ní wàhálà nǹkan ṣẹlẹ̀ so ìjọba tó lọ yìí wọn rí yẹn wọn rí ṣe ọ̀rọ̀ economy and security yẹn ó mẹ́ẹ̀. kábọ̀ sí ìjọba tuntun. kí a tó lọ ńbẹ̀ náà ààrẹ tí ó kúrò níbẹ̀ ààrẹ Buhari ní ààrẹ àná wọ́n sọ gbólóhùn kan wọ́n ní ó rọrùn láti darí àwọn màálù àwọn ju ọmọ Nàìjíríà lọ. yóò rọrùn torí wípé ọpọlọ màálù ẹ̀ fi wé ọpọlọ yẹn
and ó dẹ̀ ti pẹ́ tá a ti gbọ́ tí Yorùbá máa sọ wípé ọ̀pá kan báyìí ní Fúlàní fi dàgbà mọ́ táwọn náà gbọ́júmọ́ ni wọ́n dẹ̀ gbé dé ara wọn ẹ̀yà wọn bí wọ́n bá ní mọ̀lú òjókòó yóò jókòó tó bá ní ònàró yóò nàró ni bí n bá sọ fún yín kẹ́ẹ̀dù jókòó sí tó bá wulẹ̀ jókòó mo lè dárò pé ó ti ṣe sọ pé kí n ọ̀dà àdúpẹ́ ẹjẹ́ abọ́ sínú ìṣèjọba tuntun gbà náà kó tó di pa á lọ ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́ ẹ ti wá gangan tó rọ̀ mọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun ní ìjọba tuntun tí a ní kí ni àfojúsùn yín ní ṣókí lórí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu àkọ́kọ́ ẹ̀kejì lórí ọ̀rọ̀ àwọn ẹ̀ka ilé ẹjọ́ wa kì í ṣe tìpínlẹ̀ Ọ̀ṣun à ń bọ̀ àsórí tìpínlẹ̀ Ọ̀ṣun wọn pé tí ń gbé Ọpẹ́yẹmí Amósùn nínú lórí ọ̀rọ̀ tìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀rọ̀ ilé ẹjọ́ eléyìí tí wọ́n sọ pé ẹjọ́ tí Òbí pè o àti ti Àtíkù tí wọ́n pè tako Tinubu pé kò yẹ láti díje ní Supreme Court pé kò yẹ ṣẹjọ́ tó ní fẹsẹ̀múlẹ̀ kí lè rí sí ní pápápá. àkọ́kọ́ ni pé mo fẹ́ kí àwọn èèyàn máa rí pé a gbọ́dọ̀ kọ́kọ́ mọ respect judiciary wa no matter nǹkan tá a bá rò a gbọ́dọ̀ mọ respect judiciary wa because tán bá tà da ẹjọ́ ẹnìkan náà ni ó fi fọ́ Yorùbá máa sọ pé ẹnìkan ó jọba ẹnìkan ó yáwó bó ṣe máa rí nìyẹn àwọn méjì náà jọ fúnkú àbáwọn yáwó gbẹ́ni bá ti wá róyè jẹ ẹ̀yìn ò ní mọ̀ bóyá fúnkú àbá ìyàwó mọ́ ìkejì làwọn onígbèsè ó mọ̀ lé kiri so ẹ̀yẹ ká kọ́ mọ̀ yìí pé judiciary wa a gbọ́dọ̀ mọ respect ẹ̀ ká mọ respect wọn one ẹlẹ́ẹ̀kejì nípa yẹn Ondo máa ń sọ kíní kan Ondo á sọ pé ó lódù yìí ó dákó wípé ó ní odù tó dá fún olódù yóò dákó Àtíkù ní 1999 ó ní ó dákó Sẹ̀tìmà ní 1999 Àtíkù fúnra ẹ̀ tó lọ sí kóòtù yìí Àtíkù ní tíkẹ́ẹ̀tì governorship dání in fact election wọn ti kù díẹ̀ Adamawa election wọn ti kù díẹ̀ kí the former president Ọbásanjọ́ sọ pé òun ló fẹ́ lò wọ́n dẹ̀ tún lọ gba another nomination wọ́n tún nominate wọ́n tún ní another form dání. So and sẹ́rí court tábà bóyá electoral activity wa tó ti change kìíní yẹn court máa ń lo precedence àti technicality fún àwọn ìdájọ́ wọn bó ṣe wà nìyẹn wọ́n ń sọ lọ́nà ìyẹn làwọn náà wọ́n dẹ̀ ní fẹ́ ṣe àṣìṣe tẹ́ bá wò odù tó dá fún aláyé ńgbà yẹn náà ló dá fún ilé so àwọn náà lo presidency àwọn kankan wọ́n mọ̀ sọ pé according to kìnìkan wọ́n mọ̀ mú wa wọ́n dẹ̀ mọ̀ mú fact wa pé báyìí ni bó ṣe rí nìyẹn torí pé wọn ní fẹ́ jẹ̀bi wọ́n jẹ́ káwọn yẹn rí ẹ mọ̀ ògbà tọrọ láwọn àṣẹlẹ̀ láwọn senate àwọn yẹn èmi náà wà lára àwọn tí mo kọ́kọ́ tí mo bẹ̀rẹ̀ sí ní lament pé kò yẹ kó rí bẹ́ẹ̀ but later the Supreme Court wọ́n wá gbé kìnìkan jáde wọ́n wá sọ̀rọ̀ pa kìnìyàn báwọn yẹn ṣe ń bẹ̀rù àtẹ́lù wọn èmi náà wá rí pé wọ́n ní pé this man àwẹ̀ party ló challenge party fúnra wọn sọ wípé làwọn candidate àwọn kí làwọn wà sí ní Supreme Court nígbà tí láwọn ní ọ̀nà òní candidate àwọn sẹ́mọ̀ ká ní àwọn náà tó wáyé pé party bá lè deny ẹ̀ láwọn. pé àwọn kì í ṣe candidate wa àmọ́ ẹgbẹ́ gangan ló sọ pé olùdíje wa rèé. àwọn sì pẹ̀lú bí party ti lè dìde against the opponent láwà ní court àwọn kan tó fẹ́ fọ ènìyàn so bó ṣe lọ yẹn ó dáa ìdájọ́ yẹn dáa ìdájọ́ tó dáa ni. ẹ wá jẹ́ kí a lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun tí ẹ ti wá ẹ̀ka ti ètò ìdájọ́ náà ni bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe ìgbà àkọ́kọ́ rẹ̀ tí ó máa ń ṣẹlẹ̀ bí ìjọba kan bá ti bọ́ bẹ́ẹ̀ wọ́n máa yọ àwọn orí adé kúrò nípò bẹ́ẹ̀ sì rèé wọ́n ní ìtọ̀sẹ̀lú lọ́yọ̀ọ́ ó ní lànà tí wọ́n fi ń fi àwọn ọba jẹ. jẹ nípínlẹ̀ lórí ẹ̀ Yorùbá. ẹbí wo la lè dèrú ẹ̀ka ètò ìdájọ́ àbíjọba tí ń bẹ lóde yìí. ẹ ṣé mo dúpẹ́ ẹ jẹ́ kí n kọ́kọ́ èmi ní ti jẹ̀bi irú ìjọba tó wà lóde yìí ẹ jẹ́ kí n sọ ìjọba tó wà lẹ́yìn ìjọba tó wà lẹ́yìn tí wọ́n gbé látẹ̀yìnwá tó ti pẹ́ tí wọ́n gbé traditional rulership wa tán gbé lé àbí kí láwọn bàbá wa sẹ́yìn ní orílẹ̀-èdè yìí tán gbé traditional rulership wa tán gbé lé ìjọba lọ́wọ́ àwọn náà kọ́kọ́ ṣe tó bá yẹ pé traditional rulership tó yẹ kó dá wà lómìnira tán ní traditional council wọn tán dá wà lómìnira independently àárín ara wọn ni wọ́n ti mọ̀ ṣe eléyìí tí wọ́n fi Ṣàngó rán síra wọn eléyìí tí wọ́n fi Ògún bára wọn jà wọ́n mọ̀ bára wọn fà láàrin yẹn sọ̀rọ̀ eléyìí tí wọ́n sa Kùránì síra wọn eléyìí tí wọ́n fi Bíbélì ṣe kíní wọ́n mọ̀ fà láàrin ara wọn ká ní abẹ́sọ̀ ní traditional láti sọ bọ̀ nípa tó wáyé kó wà lọ́wọ́ ìjọba yẹn àtijọba àti anybody agbọ́dọ̀ lè respect
judiciary gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan. ká bọ̀ fẹ́ ka ètò ìdájọ́. ó ṣe ní láàánú wípé àwọn gómìnà kan ó débẹ̀ ń wá sọ ju olóṣèlú irú tọ̀sán tẹ̀ ń sọ ń sìn ó yà mí lẹ́nu gan. Most of these cases ló wà ní court. Ìjọba ní láti rí wípé àwọn fi any case tó bá ti wà ní court kàn fi sílẹ̀ kí court process ní kàn sọ fáwọn family yẹn ẹ mọ̀ òwe kan ṣẹlẹ̀ náà nígbà tí nígbà tí Arẹ́gbẹ́ wà níjọba lọ́sùn àmọ́ àwọn ọba kan tó ṣe pé tí Arẹ́gbẹ́ wá ní kò ń wo nǹkan tó ṣẹlẹ̀ nígbà tó fi ṣe struggle àti di gọ́vnà gbà yẹn bó ṣe ń débẹ̀ yẹ kó lé àwọn ọba yẹn dànù ni bọ́ ó ṣe kí ni olúkèwé kò wúrú táwọn ọba kò wúrú ó bọ̀ fáwọn orí adé nígbà tó yẹ tọ́lá débẹ̀ ìkankan ṣẹlẹ̀ ní ọba Ìkirè kọ́ ni ṣé Ìkirè ọgbọ̀n gan so ọba yẹn ti lo 30 years lórí oyè ọgbọ̀n ọdún Supreme Court dẹ̀ lé bíi 2 years ago ní Supreme Court lé ọba yẹn dànù Supreme Court là ń sọ yìí o lẹ́yìn ọgbọ̀n ọdún sẹ́dọ̀ pé tí Supreme Court bá lé ọba gan tí gómìnà state bá tí fọwọ́ sí tó bá ìfọwọ́sí ọba yẹn ò lè lọ tó ní kí ni tó bá ṣe ni pé ó wá appeal sí family tí wọ́n sọ pé àwọn ló kàn rẹ̀ tó dáwọn yẹn jáde pé àwọn ló kàn ní time tí bàbá yẹn fi jẹ tó fi jẹ àwọn ló kàn gbà yẹn wọ́n appeal sí wọn wípé after ilé wọ́n dẹ̀ ṣe gbèsè wọn tó everything ṣe ní ministry of local government and chieftaincy wọ́n fi gbogbo ẹ̀ sínú ìwé báyìí tí ògùn wọn mọ̀ pé gbogbo wọn sí meeting now pé after ilé ẹ̀yin lẹ́ẹ̀ sí because tí wọ́n bá fi lè ṣe lélẹ̀ ó di ọbẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin abẹ́lẹ̀kẹta kó tó tún kàn wọ́n so but after tó wà ń bẹ̀ yìí o ẹ̀yin lẹ́ẹ̀ sí ọ̀rọ̀ bá ní ẹ má jẹ́ ká dà lúrú ìlú lè má rújú mọ́ irú yẹn ló yẹ kó so ó ṣe láàánú pé bíjọba ilé ṣe débẹ̀ ọkàn bẹ̀rẹ̀ sí ní yọ àwọn ọba on the platter of bí wọ́n pé wọn kì í ṣe wọn support wọn àbí pé kinní kan àbí pé àwọn kan tó jẹ́ ọmọ ẹgbẹ́ wọn lọ ń sọ̀rọ̀ fún wọn so èmi kàn fẹ́ rọ ìjọba tó wà níta nípínlẹ̀ Ọ̀ṣun kí wọ́n pe àrò àtọ̀dọ̀fínú wọn kan fi ọ̀rọ̀ ọba kan because ó tẹ tàbùkù lẹ Yorùbá kí gómìnà mọ sọ pé káwọn ọlọ́pàá lọ take over palace. gómìnà tó lọ́dún mẹ́rin péré mi ò gbọ́ rí tó bá lọ́dún mẹ́jọ tó bá lò pátápátá ó wá lò pátápátá kí gómìnà mọ sọ pé kí wọ́n lọ take over palace no matter who case tó bá ṣẹlẹ̀ nínú ìlú nípa ọ̀rọ̀ ọlọ́ba dé èyí tí gómìnà gbọ́dọ̀ sí ni pé láti jẹ́ kálàáfíà wà ọ̀dẹ́wà ẹ jẹ́ àwọn security wà ń bẹ̀ ẹ pè àwọn family ẹ bá wọn sọ̀rọ̀ ẹ jẹ́ kóòtù mọ́ ṣiṣẹ́ owó ẹ̀ kúrò ẹ wá lè mọ sọpọ́ọ̀tì ẹ tẹ bá ní interest nínú ní orí ọ̀rọ̀ kóòtù tẹ bá ní anyway láti sọpọ́ọ̀tì ní court bó jẹ́ kí court kó take process ẹ̀ ẹ bá wọ́n sí abùkù ní ká máa gbọ́ pé ẹnìkan di gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun ó ní káwọn ọlọ́pàá lọ take over palace nítorí kíni. tọ ọ̀dà kó tó di wípé torí àkókò ó ń kó wa ní pàápàá a sì ní ìṣẹ́jú mẹ́sàn-án sí báyìí ìṣẹ́jú mẹ́sàn-án pé tá a wá ní sí yìí ọ̀gbẹ́ni Lamina Kamiludeen Ọmọtóyọ̀sí gẹ́gẹ́ bí ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ẹ já wò dáadáa ṣé ẹ rò wípé báwọn èèyàn ṣe ń gbọ́n mi sí omi òtó lórí Twitter ẹ̀rọ abẹ́yẹfò ṣé ẹ rò pé ó pọ́n Nàìjíríà lé báwọn kan ti ń sọ pé ààrẹ àwọn kọ́ ni Tinubu àwọn kan bí èpè bí ìwọ̀sí bí àbùkù lórí agbọ́rọ̀ ká àgbáyé tó yẹ pé tẹ̀yìn kan bá ti sọ báyìí gbogbo ayé lórí kò wá jọ bí èpè kò jọ bí nǹkan lọ́pọ̀lọpọ̀ ni wọ́n fi ń ṣiṣẹ́ èrò wípé bójú Nàìjíríà jẹ́ àti pé àwọn tí ń ṣerú nǹkan ìkílẹ̀ èrò wípé yẹ kí ìjọba ó ṣe lórí ọ̀rọ̀ wọn. àkọ́kọ́ ni pé lórí àwọn tí wọ́n ń ṣépè fún ẹni tó ṣẹ̀ di president báyìí pé fúnra oníkọ́ nífẹ̀ẹ́nu ara ẹ̀ pé kú àwọn náà mórí burúkú tán ń pè fúnra wọn èmi ò àsìkò president Bọ́lá Ahmed Tinubu Ọlọ́run jẹ́ kí n rí tèmi sí. àmì o àsìkò Bọ́lá Ahmed Tinubu jẹ́ n rí tèmi ṣe. Ọlọ́run jẹ́ kó rí wa Ọlọ́run jẹ́ kó dára. àmì àdúrà tèmi nìyẹn kọ́lọ̀ ń bá wa tọ́ wọn sọ́nà àwọn tó bá wọn ṣiṣẹ́. àmì ẹlẹ́ẹ̀kejì ni pé ó ṣe láàánú gan èmi jẹ́ kan náà àwọn victim irú nǹkan tẹ́ sọ yẹn. Twitter nìkan kọ́ Facebook ní any social media platform and ló jẹ́ kan yẹn ní padàgbàsókè orílẹ̀-èdè yìí ni sẹ́bi bíi pé I'm planning a program mo ń gbèrò ètò kan fún oṣù tó ń bọ̀ and mo dẹ̀ fẹ́ invite àwọn kan wá láti Japan mo fẹ́ invite àwọn kan láti US mo fẹ́ invite àwọn kan wá láti India so àwọn bíi mẹ́rin náà ń bọ̀ ẹ pé àṣìṣe máa ṣe bẹ́ẹ̀ni bọ̀ ní alẹ́ àná nìkan kan send méjì sí mi ilé tó wà lára tó wà ní Japan yẹn bá sẹ́yìn kìí ṣe pé nǹkan tó ń rí ní Twitter rèé sọ pé Nàìjíríà ń bọ̀ lọ́wọ́ Nàìjíríà ò dẹ̀ bọ̀ Nàìjíríà ò tó débi mo ṣe ń bọ̀
mo ṣe fídíò débi báyìí ní live video pé káwọn èèyàn wò in fact mo ti send ẹ̀ sí wọn now láàárọ̀ yìí ilé tó ń bọ̀ láti US òun náà tó send kíní kan sí mi orí yẹn ní Twitter wípé wọ́n ní there is crisis in Nigeria currently mo wá pé there is no crisis pé tí n bá ti ń fi bí pé mo bí sí báyìí bó ti máa ń kúrò mo wà pé màá ṣe live video pé màá send ẹ̀ sí ní WhatsApp ẹni ẹ̀ mọ̀ wo these people tó ń bọ̀ yìí àwọn tó ń bọ̀ láti wá sí dáadáa lórílẹ̀-èdè yìí ni irú àwọn information burúkú tá à ń ṣe ń pa Nàìjíríà sáà fẹ́ kó even lẹ́yìn gbogbo àwọn tó ń sọ pé bóyá àwọn fẹ́ Biafra àwọn fẹ́ kíní kan yẹn ẹ má jẹ́ kí n tàn yín tán bá kúrò tán bá ká ní Nàìjíríà wá pín lóòótọ́ wọ́n wá lọ tí wọ́n bá kọ̀ntínú irú nǹkan tó ń ṣe ń bì tán bá kọ̀ntínú ẹ̀ ojú orí burúkú náà làwọn ìlú mi náà fi máa wò wọ́n sẹ́ńgẹ̀tì tó àyè pọ̀ ọmọ Yorùbá náà ló wà nínú wọn àbọ̀ ọmọ Haúsá ló wà nínú wọn tó bá ń ṣe tá a ti jọ wà papọ̀ ojú burúkú tó ń wà nínú wọn wà èmi ò mọ nǹkan tá a fẹ́ gbà níbi ká máa sọ̀rọ̀ òdì sí orílẹ̀-èdè wa Amẹ́ríkà kò dáa ju báwọn yẹn ṣe ń pín náà lọ mo tó nípa gẹ́gẹ́ bí alternative orílẹ̀-èdè wa ni mo rí èèyàn tó jẹ́ pé ó kó kúrò ní Nàìjíríà Ọlọ́run gbà fún ọ̀rẹ́ wa ni tọ́lọ́run gbà fún ó bá kó lọ sí Amẹ́ríkà UK nígbà tó débẹ̀ ilé tó ń gbé ní Òṣogbo pààyè ilé yẹn 250,000 ló ń san lọ́dún ó dẹ̀ jẹ́ 3 bedroom flat níbi tó ń gbé. ìyẹn ni pé ilé òun ó rẹwà nú àdúgbò tó ń gbé bí àwọn new site yẹn ó dẹ̀ wà ọkẹ́ Ọlọ́run ṣàánú ẹ̀ gan ó bá kó dé UK ní a month owó tó ń san ní a month 1 million naira ni kò yọ kúrò lẹ́yìn ẹ̀ o owó yẹn tó fi ó lé 1 million bẹ́ẹ̀ bí 40 naira bí nǹkan 1 million naira ni sẹ́wọ̀n kan tó ṣe gbogbo owó tó wà ní wa sírò pé gbogbo owó tó ń kó dání tó ń bá débẹ̀ yẹn tó ń lọ fi ń ṣe tó bá máa fi tó ń kó fẹ́ rí iṣẹ́ gidi gan pé kìíní kan ó lè mọ̀ lọ bí oṣù mẹ́fà pé iṣẹ́ gidi tí iṣẹ́ bóyá pé ó ṣe 1 hour ó rí kìíní kan pé iṣẹ́ gidi tó lè pẹ̀lú status ẹ̀ bó ti padà wá Nàìjíríà nìyẹn ilé ńlá tó rà sínú Èkó ilé ńlá tó rà sínú Èkó tó bá gbé sílẹ̀ tó bá fi rẹ́ǹtì ní èyí ẹ̀ ó máa lé ní 6 million naira pé ó fẹ́ gbé sílẹ̀ pé fún rẹ́ǹtì ní èyí ẹ̀ ó máa lé ní 6 million naira pé ẹ máa gbé bẹ̀ ìdá kan mò ń sọ o ìdá bíi mẹ́rin lé yẹn bíi méjì lókè méjì sálẹ̀ tó bá gbé ọ̀kan sílẹ̀ wọn lè gbà lẹ́la bíi 5 million naira lọ́dún níbi tó kọ́ sí níbi àdúgbò yẹn tó kọ́ sí lẹ́kọ̀ọ́ wa mẹ́rin báyẹn wọn á máa gbé kan nísàlẹ̀ ibẹ̀ ìyẹn gan lásán bàbá investment ni so kì í ṣe pé bóyá ibi bó ṣe wá rí yẹn àwọn Americans yẹn àbáwọn ti developed countries people wọ́n live on credit ní gbèsè ní ẹ bá mọ gbèsè tó mi fi máa pokùnso ní wọn nìyẹn gbèsè tí ó ń bẹ lọ́rùn ẹlòmíì gbèsè lọ́rùn ẹ mà wọ́n ní access sí loan ó sáré gba kíní kan dọ́là ó sáré gba kíní kan dọ́là ó sáré gba tẹ́ bá máa fi rí báyìí gbèsè ti di gọ́bọ́. ẹ ṣeun ẹ kú gbólóhùn kó tó di pé wọ́n ń ṣàdúrà fún orílẹ̀-èdè wọn ni tí mo lọ ní God bless America tó máa ń sọ nìyẹn UK God bless UK God. àkókò tí ń pè wá níjà kó tó di pé a lọ sà lánàá òde yìí ni ìròyìn kan jáde pé àwọn kan Yorùbá Nation wọ́n lọ ṣàkọlù nílé iṣẹ́ rédíò amúlùdùn nìbàdàn wọ́n láwọn Yorùbá Nation. pé Yorùbá ti gbòmìnira báyìí o kí lè rí sírù gbèsè báyìí. sẹ́ẹ̀rí àìlẹ́kọ̀ọ́ ni àìlẹ́kọ̀ọ́ òun ni even tí Yorùbá bá ti wá gbòmìnira ṣé ká lọ mọ́ da ọrọ̀ ajé ọlọ́rọ̀ ajé rú ọrọ̀ ajé àwọn èèyàn tó wà níbẹ̀ sáwọn òkè ṣe Yorùbá sábà lè ṣe Yorùbá ṣé kò ní revenue tí iléeṣẹ́ yẹn tó mú wá fúnjọba tó mú wá fúnjọba ìpínlẹ̀ ṣé kò sí àìnílàkà ẹ̀ ni so ìjọba gbọ́dọ̀ dì pẹ̀lú wọn ká make sure pé wọ́n mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan ká dẹ̀ má jẹ́ kán bọ́ lọ́wọ́ òfin kán fojú wọn balẹ̀ ẹjọ́ báyìí gbogbo tó báyìí gan ṣe ká jẹ́ wọ́n dẹ́wọ̀n gan dánwò. ẹ ṣeun àmọ́ lọ báyìí àmọ́ mo fẹ́ kẹ́ ẹ gbà wọn ọmọ orílẹ̀-èdè ní ṣókí láàrin ìṣẹ́jú àyá ọgbọ̀n ẹ gbà wọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà níyànjú lórí ìṣèjọba tuntun yìí ní ṣókí. ok mo gba gbogbo àwa tá a jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mo gbà á níyànjú wípé ìjọba tí ó ṣẹ̀ṣẹ̀ ń dé ta yìí ìjọba Bọ́lá Ahmed Tinubu
one ẹ jẹ́ ká máa fi àdúrà ràn wọ́n lọ́wọ́ ẹ jẹ́ ká fi àdúrà ràn orílẹ̀-èdè yìí lọ́wọ́ ẹ má jẹ́ ká jẹ́ ẹni tí ó máa ṣe ìpè fún orílẹ̀-èdè ẹ má jẹ́ ká jẹ́ ẹni tí ó máa sọ nǹkan tí yóò da nípa orílẹ̀-èdè yìí ní orí social media ní gbogbo ìgbà yes then ẹ jẹ́ káwọn náà ká ṣe kí ni ká máa contribute effort wa kákó ipa tiwa sí development society kákan mọ́ dàgbò ẹ̀ dé ìjọba ẹ ṣeun àdúpẹ́ lọ́wọ́ yín ní àmọ́ dágbére. tó àjùbá ìrọ̀ lórí ètò lónìí títí ọ̀la tá a tún máa pàdé Ọpẹ́yẹmí Amósùn ní Ọ̀kínbàrò ìmọ̀dágbére pé ire o. ẹ wo títí ọ̀la tá a tún máa pàdé lágbára Ọlọ́run àlejò wa ẹ ṣeun àdúpẹ́ àmọ́ ká tún máa pè yín á tún máa pè yín á tún máa pè yín tẹ́sí tún máa wá lágbára Ọlọ́run Ọlọ́run ò ní fi yín lẹ̀ ìbànújẹ́ ò sì ní dé bá yín lóko gbogbo ẹ̀yin tẹ́ wò wá láti orílẹ̀-èdè bòmí ẹ má bínú a ní láǹfààní láti gbé pè lónìí torí pé ẹ rí i pé àkókò oko wa ń papá mọ́ra dókítà Ọlámídé Apọ́nbẹ́pọ̀ represent MC tó gba skiyaski miskiyaski ẹgbẹ́ yaski entertaining refreshing and tantalizing èmi náà mo ń dágbére fún yín pé ká tó fi ire àti ayọ̀ pàdé ó ṣe kí ni o ó dàbọ̀. gbọ́. ǹjẹ́ ẹ ti gbọ́ àjààbalẹ̀ ìròyìn tó jálẹ̀jáko níkànnì KAFTAN television Yorùbá. bíná bá ń jó nínú pápá. mọ̀jàlá ní délé ṣòfófó. ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí ti aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ. lágbo òṣèlú. ǹjẹ́ ẹ ti gbọ́. lẹ́ka ọrọ̀ ajé. ǹjẹ́ ẹ ti gbọ́. eré ìdárayá. ǹjẹ́ ẹ ti gbọ́. agbo amúlùdùn kọ́. ǹjẹ́ ẹ ti gbọ́. ìkànnì KAFTAN television gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ alára lóore. agogo mọ́kànlá àárọ̀ títí di agogo méjìlá ọ̀sán péré. ní gbogbo ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday. KAFTAN television Yorùbá. àwòdì wa lọ sí bàlọ́rẹ̀ yẹ. a padà dé lára ọ̀tún ọjọ́ kìíní oṣù kẹfà lè tó gbìnàyà padà. ǹjẹ́ ẹ ti gbọ́ ẹ pè sórí ètò láti dá sí àwọn ìròyìn tó ń jáde ní yàjóyàjó. ǹjẹ́ ẹ ti gbọ́ Olúléke Nka. KAFTAN television Yorùbá. ṣàfojúsùn ayé tó rẹwà. ǹjẹ́ ẹ ti gbọ́. ǹjẹ́ ẹ ti gbọ́. ǹjẹ́ ẹ ti gbọ́ àjààbalẹ̀ ìròyìn tó jálẹ̀jáko níkànnì.